Peter Obi mà ti há a. Ǹjẹ́ yóò lè du ipò ààrẹ mọ́ báyìí? Nǹkan méjì ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá yìí. Méjèèjì ni kò dáa fún Peter Obi tó ń fẹ́ du ipò ààrẹ Nàìjíríà lọ́dún 2027. Àkọ́kọ́ ni pé Atiku Abubakar àti Nasiru El-Rufai forúkọ wọn sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ADC. Wọ́n ń retí Peter Obi kó ṣe tiẹ̀ ṣùgbọ́n kò tí ì lè ṣe é. Ẹ̀ẹ̀kejì ni pé ẹgbẹ́ Labour ṣèpàdé wọn. Ìpàdé àwọn apàṣẹ ẹgbẹ́ náà pátápátá ṣùgbọ́n kò sí Peter Obi níbẹ̀ o. Bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ pé ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n fẹ́ràn Peter Obi tí wọ́n sì ń fẹ́ kó jáde kó wá du ipò ààrẹ lẹ́ẹ̀kan yìí sí i. Ohun tó ṣẹlẹ̀ lásìkò tó dupò ààrẹ ní 2023 tó jà raburabu láti di ààrẹ Nàìjíríà ti jẹ́ káwọn míín rò pé tó bá tún du kinní náà lẹ́ẹ̀kan sí ó lè wọlé. Nítorí ẹ̀ lòun náà ṣe ń lọ tó ń bọ̀ tó sì ń fi gbogbo ọkàn sí pé tí òun bá fi ẹ̀yìn ti ẹgbẹ́ òṣèlú tó dáa òun yóò du ipò ààrẹ ó sì ṣeé ṣe kí òun wọlé lóòótọ́. Àmọ́ bí nǹkan ti rí báyìí ajá tí yóò pe horo ni o. Ọ̀rọ̀ ẹ̀ yóò le díẹ̀. Labour ní gbogbo èèyàn mọ Obi sí. Nínú ẹgbẹ́ Labour náà ló sì ti pa itú méje tí ọdẹ ń gbé gbó pa lásìkò ìbò tó kọjá lọ náà. Àwọn èèyàn kò sì rí ìdí tí yóò fi tún ní wàhálà kan láti díje lórúkọ ẹgbẹ́ ọ̀hún. Ohun tí wọ́n ń retí kò ju kí Labour fa ọwọ́ Peter Obi sókè lọ kó sì tibẹ̀ du ipò ààrẹ. Àmọ́ òun náà ti rí i pé kò dàbí pé Labour fẹ́ fa ọwọ́ òun sókè o. Ó jọ pé nǹkan míì ló wà lọ́kàn tiwọn. Ìdí nìyẹn tó fi bá àwọn Atiku Abubakar, Nasiru El-Rufai, Raufu Arẹ́gbẹ́ṣọlá, David Mark àti gbogbo àwọn alátakò ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gbogbo àwọn tó jẹ́ alátakò ẹ̀ wọ inú ẹgbẹ́ ADC tí wọ́n sì ní láti ibẹ̀ làwọn yóò ti fa ààrẹ tí yóò kojú Tinubu kalẹ̀ tí àwọn yóò sì gbàjọba náà lọ́wọ́ rẹ̀. Àmọ́ ọwọ́ tó bá ń dunni èèyàn kì í fi sí abẹ́ aṣọ. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni Peter Obi ti sọ pé òun kò torí ohun méjì wá bá wọn ṣe ADC nítorí kí òun lè fi ẹgbẹ́ náà du ipò ààrẹ ni. Ṣùgbọ́n àwọn míì náà wà nínú ADC tó jẹ́ nítorí ipò ààrẹ làwọn náà ṣe wà níbẹ̀. Aṣáájú gbogbo wọn sì ni Atiku Abubakar, ẹni tó jẹ́ kò fi bọ̀ pé ohun kan ṣoṣo tó kù láyé òun tí òun fẹ́ ṣe náà nìyẹn kó dupò ààrẹ kó sì wọlé. Atiku ti rí àwọn alátakò rẹpẹtẹ tó kún inú ADC ó sì ti lérò pé àsìkò tòun náà ló dé yìí, àsìkò tí òun yóò du ipò ààrẹ tí òun yóò sì wọlé ni bí òun bá lo gbogbo àwọn alátakò Tinubu wọ̀nyí. Peter Obi náà kò sì ṣe iyèméjì pé bí ADC bá lè fa òun kalẹ̀ òun yóò lé Tinubu kúrò nílé ìjọba. Bó tilẹ̀ jẹ́ pé àwọn míì náà ń dún fínfín lábẹ́lé o. Kò sẹ́ni tí kò mọ̀ pé láàrin àwọn méjì yẹn náà ni ìjà náà yóò ti le. Atiku pẹ̀lú Obi ni. Àwọn méjèèjì ni wọ́n ń ṣọ́ ara wọn. Atiku kò tètè fẹ́ fi orúkọ sílẹ̀ nínú ADC nítorí ariwo tí Obi ń pa pé òun kò ní juwọ́ sílẹ̀ fún ẹnikẹ́ni, òun gbọ́dọ̀ du ipò ààrẹ náà ni. Atiku kò kọ̀ pé kí àwọn jọ dupò náà nínú ìdìbò abẹ́lé ADC tí wọ́n bá ṣètò. Àmọ́ àyà Obi ń já pé níbikíbi tí Atiku bá wà tí àwọn bá ṣètò ìdìbò abẹ́lé kankan Atiku ni yóò wọlé. Nítorí bẹ́ẹ̀ kò fẹ́ kí wọ́n dìbò abẹ́lé. Ó fẹ́ kí àwọn aṣáájú ADC fi orí korí kí wọ́n fi kùn lukùn kí wọ́n ní òun Peter Obi lẹ́ni tí oyè náà tọ́ sí kẹ́nikẹ́ni má bá òun du ipò náà. Òun ni ADC gbọ́dọ̀ fà kalẹ̀ bí òun dupò ààrẹ. Ìgbà kan ti wà tí Atiku ti bínú tí kò fẹ́ dá sí kinní náà mọ́ nítorí kò mọ ìdí tí Peter Obi yóò fi lóhun kò fẹ́ ìdìbò primary tó jẹ́ gbogbo èrò ẹ̀ kò ju kí wọ́n kàn fa òun kalẹ̀ lọ. Wọ́n tún ní kó wá wọ ẹgbẹ́ ADC ó lóhun ò tí ì ṣetán. Nígbà tí ọ̀rọ̀ náà sì fẹ́ di nǹkan àwọn aláṣẹ ADC ní ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun fẹ́ du ipò kankan nínú ẹgbẹ́ àwọn àfi kó forúkọ sílẹ̀ nínú ẹgbẹ́ náà kí ọdún yìí tó parí. Níbi tó sì ti dàbí pé ọbẹ̀ ti bàdí Peter Obi nìyẹn. Nígbà tí Atiku ti rí bí ọ̀rọ̀ náà ti lọ yìí, nígbà tó di ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ tó kọjá lọ yìí, òun lọ fi orúkọ sílẹ̀ nílé ẹgbẹ́ ADC ní Yola ó sì di ọmọ ẹgbẹ́ náà pátápátá. Èyí ni pé kò sí kinní kan tó dáa dúró láti du ipò yòówù tó bá fẹ́ dù nínú ẹgbẹ́ náà mọ́.
bí òun ti ṣe bẹ́ẹ̀ nígbà tó di ọjọ́bọ̀ àlàmísì ọjọ́ 27 oṣù kọkànlá 2025 yìí Nasiru El-Rufai náà gba Kaduna lọ òun náà sì di ọmọ ẹgbẹ́ ADC pátápátá. èyí ni pé òun náà ti wà nípò agbára báyìí kò sì sí ẹni tí yóò sọ pé tiẹ̀ báwo nínú ẹgbẹ́ òun mọ́. ṣùgbọ́n ó kù Peter Obi o ọkùnrin náà kò tí ì forúkọ ẹ̀ sílẹ̀ nínú ẹgbẹ́ ADC kò sì sóhun tó fa èyí ju ìbẹ̀rù tó wà lọ́kàn ẹ̀ báyìí lọ. òun náà ti mọ̀ pé kò sí kinní kan tí yóò dá Àtíkù dúró báyìí mọ́ kó du ipò ààrẹ ṣáá ni bí òun bá sì fẹ́ du ipò náà àfi kí òun kọ́kọ́ forí gbárí pẹ̀lú Àtíkù níbi ìbò primary èyí gan sì lòun tí Peter Obi kò fẹ́ ṣe. nídìí èyí ìṣòro ti wà fún ọkùnrin náà láti lọ sáré gba káàdì ẹgbẹ́ ADC torí tó bá ti wọnú ẹgbẹ́ náà kò ní lè jáde mọ́ títí tí ìbò àsìkò tó ń bọ̀ yìí yóò fi kọjá lọ tí kò bá sì ti rí tíkẹ́ẹ̀tì ADC gbà láti du ipò ààrẹ èrè gbogbo di ọjọ́ míì ọjọ́ rẹ nìyẹn o. Obi kò fẹ́ ilé yìí bẹ́ẹ̀ sì ni àwọn obedient ìyẹn àwọn ọmọ lẹ́yìn ẹ̀ gbogbo kò sí ohun tí ìgbà kan ń bó lọ́wọ́ imú làwọn ń wí pé ibi tí àwọn bá ọ̀rọ̀ dé yìí kò sí ẹni tí yóò ní kí Peter Obi má du ipò ààrẹ kò sì sẹ́ni tó sọ bẹ́ẹ̀ lóòótọ́ o àwọn alátakò ló kàn pọ̀jù fún ni. bí ọ̀rọ̀ bá rí báyìí bí wọ́n bá lé ọmọ Ìlá ní ìlú Ìlálà àti kó yá padà sílé kó sì máa bá ayé ẹ̀ lọ. ohun tí àwọn èèyàn rò pé Peter Obi yóò sáré ṣe nìyẹn pé yóò padà sínú ilébọ̀ ẹ̀ jẹ́ẹ́jẹ́ yóò sì tibẹ̀ du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. àmọ́ ìṣòro tó wà níbẹ̀ ni pé ẹgbẹ́ Labour wo gan-an ni Peter Obi fẹ́ bá ṣe yìí. ẹgbẹ́ Labour ti pín sí méjì àwọn kan wà tó jẹ́ Julius Abure ní olórí tiwọn àwọn Labour tí wọ́n ti wà tipẹ́tipẹ́ nìyẹn. àwọn Labour míín sì wà tó jẹ́ Namadi Usman ló ṣáájú àwọn àti gómìnà Abia Oti. àwọn tí Namadi yìí ni Peter Obi ń bá ṣe gbogbo ohun tí wọ́n bá sì ṣe ló ń fara mọ́. gbogbo èèyàn sì ti mọ̀ pé tí ọ̀rọ̀ bá fẹ́ di ọ̀rọ̀ lóòótọ́ ọ̀dọ̀ wọn ni yóò lọ pàápàá nígbà tó jẹ́ níbẹ̀ ni odidi gómìnà wà ẹni tí yóò rọrùn fún láti ṣe àtìlẹ́yìn fún. àmọ́ Julius Abure ló ti ń ṣe alága ẹgbẹ́ yìí láti ìgbà tí wọ́n ti dá a sílẹ̀ òun náà sì ni INEC mọ̀ bí alága ẹgbẹ́ wọn. ní ọ̀sẹ̀ tó kọjá tí a wí yìí ní ẹgbẹ́ Labour ṣèpàdé níbi tí Abure ti ṣe alága ẹgbẹ́ náà tí igbákejì Peter Obi lásìkò tí wọ́n dìbò ìyẹn Ahmed náà sì wà níbẹ̀ àmọ́ tí Peter Obi fúnra ẹ̀ kò lọ. Obi àti Abure kì í ṣe ọ̀rẹ́ torí Abure mọ̀ pé Peter Obi ló fẹ́ gba ipò alága ẹgbẹ́ náà kúrò lọ́wọ́ òun. ohun tó wá mú kí ọ̀rọ̀ náà pẹ̀ka ni pé àwọn INEC tó ń ṣètò ìdìbò wà níbi ìpàdé ti àwọn Abure èyí tí wọ́n ṣe nílùú Àbújá èyí tó fi hàn pé ẹgbẹ́ tí àwọn fọwọ́ sí nìyẹn pé ẹgbẹ́ Labour ti Namadi Usman yẹn àwọn INEC kò mọ nǹkan kan nípa ẹ̀. láti padà sínú ẹgbẹ́ náà kì bá ti ṣòro fún Obi ìyẹn láti padà sọ́dọ̀ àwọn Abure tí yóò sì ti ibẹ̀ du ipò ààrẹ. ṣùgbọ́n Julius Abure yìí ti di ọ̀rẹ́ Nyesom Wike mínísítà ìlú Àbújá ọ̀rẹ́ gidi ni wọ́n pàápàá torí ní ọjọ́ 13 oṣù keje ọdún yìí ní Abure lọ sọ́dọ̀ Wike ní ọ́fíìsì ẹ̀ tí wọ́n jọ ń dọ̀wẹ́kẹ̀ tí wọ́n sì jọ wà fúngbà pípẹ́. nígbà náà Wike ní ọ̀rẹ́ òun ní Abure náà ní ọ̀rẹ́ òun ní Wike kò sì sí ohun tó burú bí ọ̀rẹ́ méjì bá pàdé bẹ́ẹ̀ ni kò sí ohun tó burú nínú kí àwọn olóṣèlú méjì pàdé ara wọn. ṣùgbọ́n ohun tó burú níbẹ̀ ni pé ẹ̀yìn Abure ní Wike yóò wà bẹ́ẹ̀ Wike ti ní kò sẹ́nìkan tí yóò bá Tinubu du ipò ààrẹ. bí Wike bá wà lẹ́yìn Abure tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ Labour tí wọ́n ń wí yìí kò ní bọ́ sọ́wọ́ Obi láéláé o ẹlòmíì ni yóò gbé e fún ìyẹn tí wọ́n bá tilẹ̀ gbé e fún ẹnìkan rárá. ohun tí àwọn èèyàn sì ń sọ báyìí ni pé pẹ̀lú lílọ tí àwọn INEC lọ síbi ìpàdé ẹgbẹ́ Labour tàwọn Abure tí ẹni tí òun àti Peter Obi jọ dupò ààrẹ lórúkọ ẹgbẹ́ Labour náà tún wà nípàdé ọ̀hún ṣùgbọ́n tí Peter Obi fúnra ẹ̀ kò sí níbẹ̀ ọ̀rọ̀ náà le díẹ̀ o. ìyẹn ló ṣe jẹ́ pé bí ìgbà tí Peter Obi ti há ni kò lè kọ̀wé fi ẹgbẹ́ Labour sílẹ̀ bẹ́ẹ̀ ni kò lè kò gìrì wọ inú ẹgbẹ́ náà nítorí níbẹ̀ làwọn Wike yóò ti dúró dé bẹ́ẹ̀ ni kò sì lè lọ sínú ADC yìí lóhun nìkan kò ní yàtọ̀ sí ọmọ òrukàn nínú ẹgbẹ́ ọ̀hún àwọn Àtíkù yóò sì fi ojú ẹ̀ rí palamba. ṣùgbọ́n olóṣèlú ni Peter Obi òun náà mọ̀ pé ẹni tí yóò jẹ oyin inú àpáta kò ní wo ẹnu àáké
òun fúnra ẹ̀ ni yóò mọ bí yóò ti yọ ara ẹ̀ jáde nínú pálápálá tó há sí yìí o. Ọláyíwọlá alága ló yẹ ọ̀rọ̀ Peter Obi pẹ̀lú ìpàdé àwọn ẹgbẹ́ Labour wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú afẹ́rẹ́ yìí o.